àwọn ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmọ̀re hàn gbogbo àwọn ènìyàn tí wọ́n dìde fún ìjàgbara Yorùbá ẹ má jẹ́ ká fi dá wọn ẹ jẹ́ ká sign petition wa òmìnira Yorùbá 2022.org àwọn tí ò bá lè jẹ́ kó fi orúkọ sílẹ̀ wọn bá wọn sign yẹn. Gbádé lè ṣe kó ṣe lórí fóònù fún ara rẹ̀. www.ominira-yoruba2022.org lórí gbogbo máa gbé wá wọ́n kọ síbẹ̀ orúkọ name ní Yorùbá àti gbogbo ẹ̀ lọ́kùn kọ síbẹ̀ Yorùbá àti èdè ẹ̀jẹ̀ sáwọn ẹ̀jẹ̀. ẹ má jẹ́ kí owó ìran Yorùbá kó parun ìyà yìí ti tó gẹ́ skul òṣè lọ wọ́n kidnap wọn wọ́n bá yá sùn wọ́n pọkọ ọmọ tó ti bàlágà wá bá sùn ẹ jẹ́ ká jí lójú oorun wa enough is enough no election. ẹ jẹ́ ká jẹ́ oyè wọn ojú wa ti là wọ́n lè fi bẹ́ẹ̀dì kó wọn lọ́bẹ̀ lọ ojú wa ti là ọmọ Yorùbá ojú wa ti là wọ́n lè fi bẹ́ẹ̀dì kó wọn lọ́bẹ̀ lọ wọ́n lè fi bẹ́ẹ̀dì kó wọn lọ́bẹ̀ lọ. Yorùbá orílẹ̀-èdè Yorùbá ni o orílẹ̀-èdè Yorùbá ni o ibẹ̀ ṣáláwà ń lọ orílẹ̀-èdè Odùduwà orílẹ̀-èdè Yorùbá o ibẹ̀ ṣáláwà ń lọ.